Káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. A ò ní sọnù lórúkọ Jésù. Ọlọ́run tó ní májẹ̀mú yóò mú ìlérí rẹ̀ ṣẹ. Kí a tó even kọrin kórin, mo fẹ́ jẹ́ kó o gbàdúrà. Sọ fún Ọlọ́run ní gbogbo ibi tó bá ti ń wò mí pátá. Sọ fún Ọlọ́run pé Olúwa ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró, nítorí tí ògo rẹ̀ kò yí padà. A yìn ín nítorí Elédùmarè alágbára ni, ẹni mímọ́ Ísírẹ́lì. A gbé e ga torí kó ṣọ́ wa lọ, ó mú wa padà láyọ̀ àti àlàáfíà. A dá gbogbo ògo àti ọlá padà fún. A yìn ín nítorí tí ẹ ṣeun. A máa gbé e ga nítorí yóò máa jọba síbẹ̀, nítorí pé òun ni Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ lálẹ́ yìí pé gbogbo májèlé kí májèlé, gbogbo agbára kágbára tí ọ̀tá lè lò lé tèmi tìrẹ lórí pé ká má rọ́nà àbáyọ, ogun ọ̀run afẹ́mi wọn ṣòfò. Bùsáyọ̀, God bless you. Mo fi àkókò yìí sọ fún gbogbo èèyàn pé ẹ tún lè darapọ̀ mọ́ mi lórí YouTube live lọ́wọ́lọ́wọ́. Ìwọ tó bá rí pé Facebook ẹ ò rí mi, o lè máa lọ sórí YouTube ọmọ ọba Bíọ́dún Grace Sharp. O máa rí mi lórí YouTube live báyìí, nítorí pé Ọlọ́run tó ní májẹ̀mú rẹ̀ yóò ṣe ohun tuntun nínú ayé tèmi tirẹ̀. Nítorí pé ó yẹ ká tún jáde lénìí, ṣùgbọ́n Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́, òun ló tún ní kí n bọ́ síta láti sọ̀rọ̀ fún àwọn ènìyàn nípa ohun tí a mú mi rí láàrin ìṣẹ́jú kan díẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n gbogbo ohun tí ẹ̀dá bá wù kó máa tọ́jú, gbogbo ohun tí ẹ̀dá wù kó máa ṣe, ó dènà tó bá jẹ́ abẹ́ ọ̀run àbí abẹ́ Elédùmarè ló wà, ó dènà káṣírí wọn máa tú. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń wọlé, ẹ rí àánú gbà, ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo. Ẹni ẹlẹ́ni ò ní fi ògo yín wọlé. Mo fẹ́ jẹ́ kó o bá mi share ọ̀rọ̀ yìí fún èèyàn 21. Bùnmi Ayẹni wàhálà àánúgbà, káàbọ̀ sórí ètò náà. Mo ń fẹ́ kéèyàn ó wọ 50 kí n tó bẹ̀rẹ̀ sí í tú àṣírí. Ìdí tí mo fi pé májèlé fún àwọn ajagbara fún ilẹ̀, pàápàá jùlọ àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo fẹ́ jẹ́ kí ẹ mú ọ̀rọ̀ náà. Mami, eléyìí kọjá mo sùn mo lálàá. Mo fẹ́ jẹ́ kó o rí ọ̀rọ̀ náà. Eléyìí kì í ṣe ìran leléyìí. Ẹni tó ní ohun gbogbo ni, orúkọ rẹ̀ ò yí padà. Ó wà síbẹ̀, yóò tún máa wà títí ayé àìnípẹ̀kun ni. Mo mọ̀ ó sì mọ̀ mí. Mami, máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ̀, torí ó dàbí pé àwọn kan flag wa. Ìdí tá a fi lọ sórí YouTube lálẹ́ yìí nìyẹn, kó lè di mímọ̀ fún gbogbo ènìyàn. Wọn náà máa lọ sórí YouTube, wọn lọ fojú kan máa wò ó.
mo sọ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù lẹ́ni o wàá borí ogun ayé rẹ, ọ̀tá ayé ò ní borí ẹ. Alágbára tó bá lóun fẹ́ fẹ̀mí rẹ ṣòfò, ogun ọ̀run agbẹ́sẹ̀ lé. Alágbára tó bá níbo lókù tó fẹ́ lọ, lórúkọ Jésù ilẹ̀ alánú gbé wọn mì. Mo fẹ́ jẹ́ kó o múra sọ̀rọ̀ ara rẹ̀. Mo fẹ́ kó o mọ̀ wípé ẹnìkan ló ní mẹ́, ẹnìkan ló ní ọ́. Oúnjẹ mọ́tò tó ń gbé mi bó ṣe bọ́ọ̀lẹ̀ nù rẹ̀, ohun yẹn fọ̀ sí mi pé oúnjẹ tó lọ rà yẹn gbé sílẹ̀ lẹ̀. Mami, oúnjẹ yẹn ló sì wà nù láìlọ́ọ̀ ń bì báyìí. Àti ìfẹnu kan àtàwọn ọmọ tá a jọ lọ. A kà sọ fún mi pé wo oúnjẹ yẹn láti gbé sínú tékèwé yìí. Wọ́n ní àyàfi tó o bá jáde lọ. Mo dẹ̀ ti sọ pé mo máa jáde níwọ̀nba díẹ̀ lálẹ́ ìtẹ́lẹ̀. Mi ì mà pé ó wá di pé mú yẹ́sẹ́ yá nìyẹn. Wọ́n ní kí n máa gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní ìratura rí. Àwọn fẹ́ fàṣírí làkàn wọ̀n mi. Mami, mo gbìyànjá. Mo wọnú lọ ilé lọ. Mo lọ kó tùràrí tí mo ní síta. Ọlọ́run sọ fún mi pé ìyẹn kọ́sẹ̀ lọ ra míì tó jẹ́ odindi. Mo fẹ́ fi ra mi hàn ọ́. Mo sọ pé ṣé mo ṣẹ̀ ń mọ Ọlọ́run mi ni? Àbí ẹ̀mí wo ló ń bá mi sọ̀rọ̀? Mami, máa lọ́ọ̀fù ọ̀rọ̀ yìí, máa ṣí ẹ̀. Ọ̀rọ̀ ńlá ni mo fẹ́ sọ lálẹ́ yìí. Ọ̀rọ̀ tó wúlò fún ẹ̀yin jagunjagun ni. Ọ̀rọ̀ tí ò ní lé kó o máa sunkún gbà tó bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó o bá ti pín kiri, àìmọye ìmọ̀ wọn, àìmọye ète wọn tí mo ti tú. Tínú ń bí wọn tán wá yọkùn mọ́ tì mí. Tínú ń bí wọn tán ò fẹ́ jẹ́ sinmi. Àwọn ojúyọbọ àti ẹ̀wọ̀n ẹni bí wọn. Ọ̀rọ̀ náà rèé o. Aago mọ́kànlá kọjá 20 ìṣẹ́jú Nàìjíríà, 18 ló sì kọjú. Tó bá di aago mọ́kànlá kọjá 20 ìṣẹ́jú máa bẹ́ sínú ọ̀rọ̀ náà. Jọ̀ọ́ bá mi pín. Màá mi tó yìn káàbọ̀ o. Ayé ò ní pa ọ́ lẹ́kùn o. Màá mi Mátúndé, ayé ò ní gbogbo ẹ̀ wọlẹ̀. Àdùnní wàá rògolò. Ẹ bá mi ṣí ẹ̀ fáwọn èèyàn kan máa wọlé bọ̀. Bó o bá gbọ́ ọ̀rọ̀ yìí má dá gbọ́. Ìpinnu wọn ni pé bí Sunday Igboho yín bá lágbára, táwọn pásítọ̀ yín tá ò lè mú wọn, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ kó síta tẹ́ ò bá dúró, ọgbọ́n tí wọ́n dá àṣírí ti tú o. Ṣé ti ẹ sàṣìlẹ́rí tẹ̀ ń pariwo? Èyí tẹ́ tún fẹ́ ṣe, wọ́n gbómi ìjà kaná gidi ni o. Kò wá sẹ́ni tí ò wá dúró wò ó tán. Ó jóná kò kú. Wọ́n fẹ́ sọ di ó jóná kò kú. Ṣèbí tá a bá dáná de ebéèrú mẹ́ta. Mo gbàdúrà yẹn létí odò lénìí. Mo ní iná ayé tá a dáde wá. Ẹ̀mí mọ́ kò gbọ́dọ̀ jó wa. Mo dúpẹ́ lọ́wọ́ ogun ọ̀run. Èyí tó pè mí tó rán mi níṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú tó dá ayé àti ọ̀run. Bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi wọ̀n tó ń wí. Ègbé sì tún ní fún ẹni tí a fi wọ̀n tí kò tún jẹ. Ègbé sì ní fún ẹni tí a fi wọ̀n tó tún jẹ kọjá ibi tí ó yẹ kó jẹ dé.
mo fi májẹ̀mú àti ọ̀rọ̀ láíláí àti májẹ̀mú tuntun mo fi ṣe èdìdí ọ̀rọ̀ náà. Ntí Ọlọ́run fi hàn mí lálẹ́ yìí ni mo fẹ́ tú sí ọmọ aráyé. Máa pe gbogbo èèyàn tó o mọ̀ fún ìjàngbara. À ń lọ, a ò ní dúró. Aago mọ́kànlá ti kọjá 20 ìṣẹ́jú ẹgbẹ́ o. Wọ́n náà lè máa lọ sórí YouTube tó o bá rí fídíò yẹn wò dáadáa. Torí nẹ́tíwọ̀kì, bóyá nẹ́tíwọ̀kì orí Facebook yẹn ṣe yàmàyàmá. Mami tí o bá ti ṣe yàmàyàmá, ẹ jẹ́ kí n mọ̀ pé ó wà òkè, ẹ bá mi tẹ òkè. Tí o bá ti ṣe yàmàyàmá, ẹ bá mi tẹ òkè. Ẹ bá mi lọ sórí YouTube. Yep, thank you. Please follow us on YouTube on Ọmọọba Bíọ́dún Great Chapel live. Ó wà ńbẹ̀. Ẹ follow wa báyìí. Live la bí mo ṣe wà lórí Facebook náà ni mo wà ńbẹ̀. Ṣebí ibi tí ọ̀tá bá dé nìyẹn. Àwọn ni wọ́n tì wá lọ́bẹ̀. Okay, wọ́n ló wà okay yín ti Facebook. Ṣebí èèyàn kan ló tún wò sùsù tó ní ó yẹ ẹ máa bọ̀ lórí YouTube. Mi ò mọ bá ṣe ṣe o. Mo káàrí pọ́nkàtì ẹ̀gbẹ́ kìíní síwájú mi. Mo dẹ̀ ń bára mi lórí YouTube. Àwọn ọmọ mi dẹ̀ ni àwọn ti ń rí mi ń bẹ̀. Ìwọ náà lọ wò mí bóyá mo ti wà ń bẹ̀. Mo fẹ́ jẹ́ kó o lọ bá mi wò ó, bá mi lọ láìkí ẹ̀ bóyá mo ti wà ń bẹ̀. Okay, ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ máa wọnú ọ̀rọ̀ náà lọ. Mami, wọ́n ní gbogbo ẹ̀yà wa ajàgbara tá a wà ní Nàìjíríà. Wọ́n náà ti rí wa pé tí wọ́n bá yìnbọn lù wá, ìbọn ò lè mú wa. Wọ́n ní tí wọ́n bá ti rí wa pé wọ́n bá dì wá mú, àwọn ń ṣubú lulẹ̀. Wọ́n wá ní ká lọ wá acid. Mami mi ìrántí pé lóyìnbó olóòtí somi. Ohun tí Ọlọ́run sọ fún mi pé omi tí sọ ní di eérú, omi iná tí sọ ní di eérú. Ó ní àwọn ọ̀tá yín ti lọ wá omi tí sọ náà di eérú. Bá ṣe sọ fún mi nìyẹn. Èmi ni mo wá gbé sí pé acid. Ó ní wọ́n ti lọ ṣe májèlé. Sorry. Mo ti sẹ́ẹ̀tì bẹ́yẹn. Ó náà ti lọ ṣe májèlé. Okay, I see. Thank you, Busi. Wọ́n ní wọ́n ti lọ ṣe májèlé fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Fún gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ajàgbara. Wọ́n ní wọ́n ti dá májẹ̀mú yẹn lẹ́ni. Wọ́n ní wọ́n máa pè pàdé. Ẹ tètè ránṣẹ́ sí olóyè Ìgbòho. Ẹ ránṣẹ́ sí àwọn bàbá yẹn. Wọ́n ní nínú ìpàdé yẹn from nowhere èèyàn ká dẹ̀ dédé yin acid. Bóyá wọ́n máa sọ sínú ọ̀rá ni o, èmi ò mọ̀. Ìgbọ́n ìta mú mi rí ni pé omi tí sọ ní di eérú. Mo rí tí wọ́n gbé omi tí sọ ní di eérú. Wọ́n wá sọ́ọ̀lù ènìyàn kan. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹran ara rẹ̀ sì dilẹ̀. Òun ni wọ́n fẹ́ lò láti fi bá wa jà. Wọ́n ní tẹ́ bá lò bọ̀ tí ò bá mú yín. Omi tí sọ ní di eérú. Nígbà wọn bá yín ìbọn síyàn lójijì pẹ̀lú acid nínú. Pé wọ́n so mọ́ lẹ́nu ó dàlù yàn ló gbógbóná. Tó bó torítorí tápá ṣe báyìí. Mọ́mì kí ló tún kù? Ẹ jẹ́ á múra o. Ẹ má gbọ́ ọ̀rọ̀ yìí. Kẹ́ ẹ kọ etí ikún sí. Ìyá Sílò káàbọ̀ o. Ayé ò ní pa ẹlẹ́kùn. Omi iná ayé ò ní dà ọ́ lù ọ́. Omi iná ti sọ ní di eérú. Mo rí omi yẹn. Ó ń gbóná lára. Bó ṣe kan ẹnìyẹn lára báyìí. Ó dẹ̀ gbó lára lẹ́sẹ̀kẹsẹ̀. Tó di pé kò lè gbápá. Kò lè gbẹ́sẹ̀. Ọlọ́run wá wò ó pé ó ní àwòrán tí mo fi wò ẹ́ yìí. Òun ni májèlé tí wọ́n fẹ́ fún yín jẹ ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní wọ́n ti lọ prepare ẹ lẹ̀ fún each program
láti sin yìí títí di on the 20 of this month jọ̀ọ́ tá bá pè ẹ́ sí meeting lọ́wọ́ yìí ó jẹ́ yẹrí tó bá mọ̀ wọ́n tó wà ń bẹ̀ tá bá pè ẹ́ sí ìpàdé gbọ̀ngàn ńlá má mi múra dáadáa o bẹ Ọlọ́run rẹ o bóyá epo ni kò gbé dání ṣùgbọ́n mi mọ̀ táwọn máa gbé dání ṣùgbọ́n àwa wà lákọ̀ọ́ mi ò mọ tí ìwọ náà fẹ́ lò mo mọ̀ pé mo ní Kristi kò sí agbára kan tó ju agbára Elédùmarè ẹni tó dá ayé ẹni tó dá ọ̀run mo wí fún yín o ọrùn mi mọ́ mo tún sọ síta bí ọ̀rọ̀ yìí káàkiri fún gbogbo ènìyàn lórílẹ̀‐èdè gbé fún àwọn ajàjàngbara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní àwọn jagunjagun yín ọwọ́ wọn ò ká yín wọ́n mà rí Boko Haram bẹ́ẹ̀ wọn ò lọ máa fi ásíìdì bá wọn jàjà àfàwọn jagunjagun ló tún pa jagun a mà pé àwọn fúnra wọn ni wọn ò máa fúnra wọn lẹ́ògùn jẹ ó lè kírọ́ọ̀pù bẹ̀ yẹn níbi tí mo sọ yẹn dáàdì mami kó o gbé lọ kó o lọ sọ síta mo fún everybody l'opportunity yẹn ẹ gbé ẹ pín gbé ní word points àbí kí lẹ́ ń pè ẹ wá ìtókù sí pé àìsíìdì òun ni wọ́n fẹ́ lò ẹ̀yin tẹ́ ń ṣe rálì ojúlọ alákànfin sọ́rí o ẹ máa wò ẹ tẹ́ bá gbé ké dání ẹ tètè rọ́ọ̀sì ẹ̀ ẹ tó bá gbé àgbọn dání ẹ tètè rọ́ọ̀sì ẹ̀ ẹni tẹ́ bá dédé rí tó tájẹ̀tì yín ẹ tètè rọ́ọ̀sì ẹ̀ mo ti pé gbogbo àwọn ọmọ mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo gba mẹ́sẹ̀jì yẹn mo sọ fún wọn pé ẹ wá o ẹ jẹ́ ká túnra mú ẹ jẹ́ ká túnra mú ogun ayé tí ń bọ̀ wá ẹ jẹ́ ká túnra mú àwọn alágbára fẹ́ pàdé wa ẹ jẹ́ ká túnra mú ẹ̀yin tèkó wọ́n ní ìbò chairmanship tó fẹ́ dì àtàwọn kánsẹ́lọ̀ ogun ọ̀run sọ wípé màkúsà tàbálíkà dálí àtàsẹ́ǹtẹ̀jàbá àwọn tí wọ́n fẹ́ dì they are ready for gbogbo Oòduà nation wọ́n ní wọ́n lọ ṣèpàdé lẹ́nìlẹ́nì àwọn ọmọ wọn ní ká wọ́n lẹ pósítà rẹpẹtẹ ṣùgbọ́n kí gbogbo wọn ní dúrọ́ọ̀mù àìsíìdì náà wọ́n lọ rà wọ́n fẹ́ pọ́ǹpù ju ẹni tó bá wọ́n ní ẹni bọ́ọ̀dì tá a bá ti mú kán dàálù wọ́n lè sá kúrò mbẹ̀ jẹ́ kí kámẹ́rà ẹ máa ṣiṣẹ́ báyìí kò wá ṣe kámẹ́rà fóònù yẹn nìkan torí pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti dá sí ìdìlù ǹjẹ́ ó lè jẹ́ nìyẹn mọ́ kí la fi ṣàwọn ìkà wọ̀nyí náà kí la gbà lọ́wọ́ wọn ìbéèrè ni o à ń jẹ̀kuru kó tán láwo ẹ̀yin ọmọ aráyé tún gbọ́wọ́ rẹ̀ síbẹ̀ à ń jẹ̀kuru kó tán láwo ẹ̀yin ọmọ ènìyàn ẹ ò fẹ́ ká dàgbà kí ló dé lórílẹ̀ Nàìjíríà yìí ṣé báwa la nílùú wa àwa la dìbò fún yín náà kí ló dé tẹ́ ẹ wá joyè ọ̀dánìkan jọpọ́n kí ló dé tẹ́ ẹ wá jẹ́ olè owó kókó mógún ológun bẹ́yẹ ṣe ẹyẹ tí ò yẹ yín ṣe ń wo kókó mọ́ yín ẹlẹ́yìn ẹyin ẹlẹ́yìn. bẹ́ẹ̀ ok wọ́n ní kẹ́míkà tí wọ́n ń tà ásíìdì ni ó máa ba ara ẹni ẹ̀jẹ̀ gidi gan ni o so mọ̀ pé ènìyàn. mọ́mì àṣírí ọ̀rọ̀ yẹn ló ti jáde yẹn èmi ò mọ mímọ̀ tó ń lò níbi tí ọ̀rọ̀ yẹn wá dé
ẹ wo Òkìtìpupa lẹ́nìí àwọn Nigerian paper gbé pé àwọn kan kóra wọn sínú tírélà wọ́n dá tírélà dúró gbàtà wọn dá wọn dó táwọn sójà yọjú sí wọn wọn náà wọn àwọn kan sá lọ wọ́n ní wọ́n rí àwọn 188 kó ṣùgbọ́n information gangan really information Helios àbí Helios kílẹ̀ ń pe mọ́tò yẹn Toyota Helios òun ni wọ́n náà kó wọlé sókìtìpọ̀ àwọn mọ́tò pẹ̀lú ẹrù nínú rẹ̀ táwọn èèyàn dẹ̀ jókòó sínú ẹ̀ wọ́n náà wọ iwájú báràkì yẹn nígbà táwọn débẹ̀ àwọn èèyàn dá wọn dúró nígbà tó dá wọn dúró àwọn sójà yẹn ò jẹ́ ká wọlé ṣùgbọ́n wọ́n ní láìpẹ́ ọjọ́ ìyẹn ní alẹ́ ìjáta mọ́jú àárọ̀ yìí ni alẹ́ àná mọ́jú àárọ̀ yìí ni ẹ̀ o wọ́n bá sọ pé àwọn sójà ní ká máa kó ẹrù wọlé wọ́n bẹ̀rẹ̀ sí kó ẹrù wọ báràkì nìyẹn lókìtìpupa gbọ́ mi dáadáa ṣé Òkìtìpupa ní àbíbo ní ilẹ̀ kálẹ̀ àbọ́yì gbogbo ọmọ àbọ́yì ìrèlè ìkálẹ̀ mo kéèyàn o ìyàfokú òfojúbà o gèlè fàfojúbà ní kéèyàn kò máa kó Fúlàní ká kó Fúlàní wálé wọn Ondo ẹ̀dẹ̀ ń wòran gómìnà Akérédolú ṣé o gbọ́ sí ìrìn àjò tó wà lẹ́ṣà nígbà tán ti lọ ó lékú ìjà ọ̀rẹ́ abẹ́ ti gbàgbé ni ìlú abúlé bàbá tèmi náà ti stop ẹ̀ tó bá ń gbọ́ àṣejì rẹ tó bá ti ń bọ̀ láti Benin wàá dé Ọ̀fadà tó bá ti kúrò lọ́fadà wàá dé Nairobi tó bá ti kúrò Nairobi Ọ̀wẹ́nà ló máa kàn bíríìjì Ọ̀wẹ́nà yẹn àwa máa ń pè ní abúlé bàbá jámàkú bọ̀ tó bá kúrò mẹ́ wàá ká àṣejì rẹ ìyẹn ló máa fi jáde padà sí express wàá ká ba Alágbàdo tó bá kúrò lálágbàdo wàá ká ó sójà baraki tá ń pè ní Costain níbẹ̀ yẹn tó bá kúrò Costain wàá wá kan ọ̀rẹ́ Showboy tó bá wá kúrò lọ́rẹ́ Showboy wàá wá dé ọ̀rẹ́ ibo ni ó lékú ìjà ọ̀rẹ́ ti dúró òun náà ní lọ́rẹ́ lọ́wọ́ ọ̀tún báyìí ìyànà Òǹdórè omi kan wà ńbẹ̀ ọkọ̀ kan wà ńbẹ̀ ibi tá ti já bíríìjì táwọn Biafra ti já bíríìjì Ọ̀wẹ́nà ni bíríìjì yẹn sì wà lábúlé wa ojú ẹ̀ta ìbọn Biafra yẹn iwájú ilé bàbá mi tó kọ́ bí awúrẹ́ nígbà náà a ò wo títí di àkókò yìí ẹ̀ta ìbọn yẹn sì wà lára páànù àtàrà ilé ibi tán ti fìjà pẹ́ ẹ̀ta tán stop ogun yẹn ṣe à ń pe abúlé yẹn ní abúlé àṣejì rẹ níní ó ti di ìlú àṣejì rẹ oníṣẹ́ẹ̀rí àṣejì rẹ ti di ìlú báyìí kì í ṣe abúlé mọ́ mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé bógun ṣe dé ńgbà náà nìyẹn o ibẹ̀ lógun ti bẹ̀rẹ̀ ibẹ̀ lógun ti fìdí múlẹ̀ òun náà tún gbé nísìnyí lọ sí abúlé àbọ́yì wọ́n wá sọ wípé ẹ̀yin lára àwọn ọmọ ìkálẹ̀ náà ló ń kó wọn wọlé ẹ̀yin ọmọ ìkálẹ̀ gbogbo ẹ̀yin ìkálẹ̀ o ìkálẹ̀ o ìkálẹ̀ o à ń lẹ́ o mo máa kí kété ní gédéré o à ń dìde o à má máa sùn ní akéwé náà kàdá náà lọ́wájú báràkì gbogbo àwọn Fúlàní yóò wọ báràkì yẹn a máa la lé wọn òde a la lé wọn òde o náà la kéèrè Akérédolú pé fẹ́ Fúlàní ní àbọ́yì ìrèlè ìgbọ́kọ̀dá òde ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbótako kàn fi ẹ̀fẹ́ ìgbẹ́kẹ̀gbẹ́ kalẹ̀ mà fẹ́ Fúlàní ń bẹ àwọn tó já ara wọn gbè kí mi fọ àwọn sọ pé àwọn tó já ara wọn gbè ojúmọ̀ tàwọn lọ́balọ́ba rí bẹ́ẹ̀ Akérédolú ṣó o gbọ́rọ̀ báyìí ogun ti dé
Margaret James, God bless you. Torí pé tẹ́ ẹ bá wo gbogbo tí mo sọ yìí, mo sọ fún yín pé ẹni tẹ́ ẹ ò mọ̀ ẹ kà máa rò pé ẹ kà déédéé rí mi ni. Ìwọ sọ́bì kan ìlú kan mami màá fún ẹ ní ọ̀fun tó tó ẹ. Gbogbo ilẹ̀ Yorùbá ilé mi mọ̀ àfi tí màá fẹ́ sọ̀rọ̀. Gbogbo ilẹ̀ Yorùbá yìí kò síbi tí mi ò wọ̀ ń bẹ̀. Even you are talking about that north ní ìlú mọ́là yẹn mo sì wọ out of 100% ẹ̀ mo ti wọ 50% ńbẹ̀. Ìlú Yíbò yẹn náà out of 100% ńbẹ̀ mo ti wọ 40% ńbẹ̀. Kí ló wá ń sọ? Kí lẹ wá ń wí? Alógun ti dé wọ́n ń gbilẹ̀ yẹ fún wa wọ́n lọ fẹ́ fi àìsíìdì bá wa jagun. Ṣèbí kan ló ṣẹlẹ̀ l'Ákúrẹ́ yẹn wọ́n jíyàn gbé ẹni ẹ̀ bá múra lóun fẹ́ lọ gba ẹ̀gbọ́n tán jí gbélẹ̀ nígbà táwọn ajínigbé dàbọn bò. Mami, the man is my family but mi ní dárúkọ ẹ̀. Tán dàbọn bò títí òmu wọ́n mà sá lọ ó mẹ́niyẹn bọ̀ láàyè. Gbogbo wọn ni wọ́n ti mọ̀ pé àti múra jálẹ̀. Ẹ wá wo ìjọba Nàìjíríà wọn ò rí nǹkan ìjà rà látọjọ́ yìí wọ́n ṣẹ̀ wá lọ ra ọkọ̀ ojú ọ̀run akọ́tàmì wọ́n ló máa yìnbọn fún rẹ̀ èyí tó bá tún operate ó lè yìnbọn àti bọ́ǹbù 20,000 rounds 20,000 bullet rounds lẹ́ẹ̀kan náà. Ẹ jọ láti ìjọ́ tí Buhari ti débẹ̀ ọdún mẹ́rin àkọ́kọ́ lọ kò ra 20,000 rounds kò ra akọ́tàmì kò ra pé wọn ò lè jẹ́ aeroplane yẹn lókè 2 billion tán kó fáwọn jagunjagun ilẹ̀ 2 billion tán kó fáwọn jagunjagun ojú ọ̀run 2 billion tán kó fáwọn jagunjagun ojú omi ẹjọ́ kí ni wọ́n fi rà. Alọ́gẹ̀dẹ̀ bàjẹ́ ẹ ló ń pọ́n ni pípọ́n rẹ̀ kí ló wá já sí. Ẹ bá mi dáadáa re àbí lóhùn o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáadáa re lóhùn. Ṣé tí Fúlàní bá jókòó sí ilé wọn kí nàwọn náà wà lẹ̀ Yorùbá ẹ̀yin náà create ara yín lọ síbi ìpín yín. Ṣé ilẹ̀ ìkálẹ̀ jẹ́lẹ̀ Fúlàní? Ṣé ilẹ̀ ìkálẹ̀ jẹ́lẹ̀ Fúlàní? Dá mi lóhùn. Ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ Òbúsáyọ̀ pé ṣé Oǹdó jẹ́lẹ̀ Fúlàní? Tẹ́ ẹ bá ní Ìlọrin ilẹ̀ Fúlàní ni àbí Èkìtì jẹ́lẹ̀ Fúlàní? Jọkẹ́ Bọ́dúnrìn wàhálà ànúgbà ògbórè afọ́n èmi ò bá ti jà wá lálẹ́ yìí tó bá jẹ́ pé ìgbà tí mo gbágbára wọ̀ ni n tó máa sìn láyé ẹ̀ dáre máa sọ sáyé ẹ̀ òótọ́ ni mo sọ fún ẹ̀yìn ọjọ́ méje pé jù wá sí but I'm not have your time mo wá pariwo tí Ọlọ́run rán mi ni mo fẹ́ jẹ́ kí everybody wà careful mo fẹ́ jẹ́ kí everybody wà observant torí pé we need to observe ourselves very well. A ní láti ṣọ́ ara wa ká má torí pé ajá lágbára ká ṣàṣùpara ká má jẹ́ pé ajá alágbára ká sọ yẹnu ṣùgbọ́n
Ọlọ́run onímájẹ̀mú, ẹni tó ní májẹ̀mú gbogbo ayé yóò mú ìlérí rẹ̀ jẹ. Nítorí pé agbára tó jagbára lọ. Èmi ti sọ fún yín, àṣírí yín ò lè bò. Àwọn ẹbí rẹ Fúlàní, àwọn lólè, àwọn ajínigbé, apanijayé, àwọn ìran rẹ nìyẹn o, òfò lẹ́dẹ̀ máa ṣe. Jọ ìjọ wo lórí Yorùbá tó lọlẹ̀ Fúlàní tó lọ yọ yín lẹ́nu? Bíbélì ní kí n sọ fún pé ègbé ni fún ẹnikẹ́ni tó wá wá agbára lọ sí Íjíbítì. Ẹ fi wá pawọ́ àti ẹ̀yin Buhari àti gbogbo yín tẹ́tà Fúlàní kò ní dáa fún yín. Gbogbo ẹ̀gún tó ń bẹ láti Genesis to Revelation kó jẹ́ tìrandíran rẹ̀, torí mi fẹ́ fi ẹrẹ́ tẹ̀lẹ̀, torí mi wá sórí péjì yẹn. I'm standing on my page. Èmi mo ṣe làṣẹ níbí, èmi mo ní ohun tí mò ń lò, èmi ni mo lé owó tí mo fi subscribe. Tó bá wá rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ ìlú bàbá tèmi ni mo dẹ̀ ń sọ. Kì í ṣe mi ń ṣe ìrànkíran, mi ń sọ ọmọ màálù. Ẹ̀yin lọ́mọ màálù tí màálù ń tọ̀ lé lórí. Ẹ̀yin lẹ̀ ń jẹ́wé kobí ti Nebudi Késárì. Kò ní dáa fún ìrandíran rẹ̀. Òfò lómi ẹ̀fọ́ ṣe, òfò ló máa ṣe ìwọ́dáre yẹn. Tálálẹ̀ bá ní kó dáa fún ẹ, taláàárọ̀ ní kó má dáa fún ẹ láyé mọ́. Wo ètí mo fún ẹ̀yìn àárọ̀ mọ́, torí mi fẹ́ fi ẹrẹ́ tẹ̀lẹ̀, ṣùgbọ́n ìwọ ló béèrè fún. No going back, we are going. A dẹ̀ máa pa yín run ni. Bíbélì ni a máa pa wọ́n pẹ̀lú, a máa pa wọ́n run bí iná ìléru. Nítorí pé ẹ kì í ṣèyàn, ìrankíran ni yín, ọmọ àlè sí ní pẹ̀lú. Ẹ máa bá mi lọ sórí YouTube yẹn, lọ bá mi subscribe síbẹ̀. YouTube yẹn wà on live báyìí. Ẹ wọlé lọ sórí YouTube yẹn, Ọmọọba Bíọ́dún Great Chapel. Ẹ lọ sórí YouTube yẹn. A ó jọ rí àánú gbà. Mami, tí mo bá lè máa rìn, no rest, no sleeping, walking throughout of the day. Ìjẹta wà lórí òkè, àná lọmọ jídún, èmi á lọ sókun, òru àgbàdua. Tí n bá tún kú omi sìn, àdúà tún ni. Nítorí pé ẹ wá là ò ní borí. Alágbára tó lóun máa borí ẹ, lórúkọ Jésù, ogun ọ̀run afẹ́mí ẹ̀ ṣòfò dànù. Nítorí pé ẹni tó pè mí tó rán mi níṣẹ́, ọba tí kì í dójú tì ni. Nítorí pé èmi ò lọ́nà mìíràn àfi Jésù nìkan, mi ò lọ́nà mìíràn àfi bàbá mi nìkan, òun ló ń pè mí o tó sì ń rán mi níṣẹ́. Mi ò lọ́nà mìíràn àfi Jésù yìí nìkan. Òun nìkan ni, òun lálágbára, òun lọ́ba tí ń dá tó pé ni, apé ni kì í pé ni fún ìyàjẹ́. Nítorí ó pè mí, ó rán mi níṣẹ́, ó ní kí n máa rìn só, mo sì ń lọ. Ìmọ̀ wọn, ète wọn, lórúkọ Jésù, mo ní kò ní jọ, mo ní kò ní jọ, ṣàmẹ́, mo ní kò ní jọ. Ìmọ̀ wọn, àwọn ojúyọbọ tíf, ìmọ̀ wọn ò ní jọ. Ìmọ̀ gbogbo àwọn gómìnà ètò ẹ̀pẹ̀jọ yẹn, ogun ọ̀run ti tú o, ayé ti gbọ́. Ẹ kìlọ̀ fún Sunday Igboho kó mọ mítì tó máa lọ, káyé má bàa dá sí ìdìlú. Ẹ sọ̀rọ̀ fún Koiki kó mọ irú àlejò tó máa gbà.
kó má bàa dá ẹ́sìdì nù. Ẹ sọ fún bàbá Èkìtì ẹni kó kíyèsára. Ẹ sọ̀rọ̀ fún gbogbo àwọn administrator, àwọn wòlíì, àwọn àfáà. A ò ní fi kankan ní yín sọnù. Ayé ò ní fọwọ́ bà yín. Ẹ ò ní di rádaràda. Ìlérí májẹ̀mú ibi ò ní ṣẹ láyé yìí. Ẹ ò máa ní sọnù. Ẹ ò ní sọmọnù. Ẹ ò ní sọkọnù. Ìmọ̀ ọ̀tá, ìmọ̀ òkùnkùn, Olúwa kó sọ̀dọ̀fọ̀. Bíbélì sọ pé ní kíkó ẹ máa kóra yín jọ. Ó ní kì í ṣe nítorí wa, nítorí ibi kójọ yín. Ogun ọ̀run sọ di asán. Ìpéjọpọ̀ yín o, ó yá kó dòfo. Mo ní kó dòfo. Mo ní kó dòfo. Gbogbo àìsíìdì tẹ́ gbé kalẹ̀, ó yẹ ẹ lọ bọ́ sínú ẹ̀. Ẹ lọ jẹ èèwọ̀ tẹ́lẹ̀ gbé kalẹ̀. Nítorí àwa sọ̀rọ̀sọ̀rọ̀, ó ti di ẹ̀wọ̀ o, ó ti jáde sáyẹ̀. Àṣírí ti tú. Ẹ ò lè rí lò. Ọ̀run sọ fún mi lẹ́nìí. Ó ní gbójú rẹ sókè. Mo wo òrùn yẹn, òṣùmàrè rainbow yẹn, ó dẹ̀ yípo. Ìyẹn ni pé ọ̀run ti yí ilẹ̀ yípo. Ó ní kí wò méje méje ni ogun ọ̀run yípo. Mami má gbàgbé aago 5 lọ́jọ́ 5 oṣù 5 ó máa lágbára. Àti ṣe ọjọ́ 3 nínú oṣù 3, aago 3 ọjọ́ 3 nínú oṣù 3, aṣọ aago 4 nínú oṣù 4. Ọjọ́ 4 àṣeyẹn kọjá lọ. Ọjọ́ aago 4 lọ́jọ́ 4 oṣù 4 2021 ni o. A wà tún ṣe ọjọ́ aago 5 ọjọ́ 5 nínú oṣù 5. Má mísì ẹ̀, ó máa lágbára púpọ̀. Ìmọ̀ ọ̀tá rẹ̀ máa dòfo. Alágbára tó gbógun tì ọ́, ilẹ̀ máa gbé wọn. Ó máa ráyè lọ. Gbọ́ ta ló bínú ìpìlẹ̀ ilẹ̀ yìí? Ta ló bínú àṣeyọrí ilẹ̀ yìí? Ogun ọ̀run fẹ̀mí rẹ̀ ṣòfò dànù. Àwọn alágbára tí wọ́n pera wọn lálágbára, àwọn tí kì í sálágbára, àwọn tí kì í ṣènìyàn, àwọn tó ń múra bí akọni ẹlẹ́rù, àwọn tó sọ pé ibo la fẹ́ gbégbà. Ogun ọ̀run dà, fẹ̀mí wọn jóná, fẹ̀mí wọn ṣòfò, fẹ̀mí wọn jóná, fẹ̀mí wọn ṣòfò, fẹ̀mí wọn jóná, fẹ̀mí wọn ṣòfò, fẹ̀mí wọn jóná. Gbọ́ mi dáadáa, nígbà tá a wá etí òkun yẹn, bá a ṣe débẹ̀, ìyá aládùúgbò kan wà, ó bẹ̀rẹ̀ sí takò wá. Bá a ti sọ̀rọ̀, ó lọ tẹ̀lé àṣẹ. Ọ̀gbà tí mo yíjú kọ, ìgbà yẹn tó fi wálẹ̀, mo gbàdúrà gbogbo ọwọ́ òkùnkùn lára rẹ̀, mo ní kó gbiná dànù. Ọwọ́ ayé lára rẹ̀, ó yọ gbiná dànù. Ọwọ́ ẹ̀bọra lára rẹ̀, ó yọ gbiná dànù. Òṣàwó lábọ̀, ogun lábọ̀, pé kò jẹ májèlé. Gbogbo májèlé tá a gbé kalẹ̀ nítorí ìpín rẹ̀, gbogbo májèlé tá a gbé kalẹ̀ nítorí àṣeyọrí rẹ̀, ó yá ogun ọ̀run dà, yí dànù, yí dànù. Ọwọ́ iná yí dànù, ọwọ́ òkùnkùn yí dànù, ọwọ́ àṣẹrù yí dànù. Ọwọ́ tó ń bá ayé rẹ̀ rìnrìn àjò, ọwọ́ tí ò jẹ́ ọ lọ, ọwọ́ tó dá ọ dúró sójú kan, mo ní ọwọ́ náà gbiná dànù, 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 gbiná dànù, gbiná dànù. Gbogbo ìrànwọ́, gbogbo agbára láyé òun ni kò lò. Kẹ́nikẹ́ni tó bá gbé àṣírí láti dojú ẹ̀kọ́ wa, ogun ọ̀run o, jẹ́ ó fi para ẹ̀, jẹ́ ó fi para ẹ̀. Ọ̀bẹ àwọn òun ni Yorùbá sọ pé ó fi ń pa àwọn. Ọ̀bẹ Sọ́ọ̀lù òun ló fi para rẹ̀. Gbọ́ okùn Judas Iscariot òun ló fi pokùnso. Okùn tó ń lò òun ló fi pokùnso. Ṣé o rántí àwọn ènìyàn méjì èyí tí wọ́n dìde ogun, tí ìkan fẹ́ràn ìkan, èyí tí ìkan fẹ́ràn ìkejì, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ àgbékọ́bí. Mo sọ o, Málákà àtàwọn tó múra, àtàwọn tó gbèrè ogun lórúkọ Jésù, kánà kó àṣírí pamọ́ nítorí ìpín rẹ̀. Igi tá a bá dáná dẹ́yẹgún, ẹyẹ mi náà fi sùn. Gbogbo ọjọ́ tán ti mú láti dá àṣírí lù wá, ọjọ́ náà pòórá dànù. Ogun ọ̀run o ti tú wọn láṣìírí. Ó yẹ ẹ máa pín fún ọkùnrin, ẹ máa pín fún obìnrin, ẹ máa pín fún àgbà. Ẹ jẹ́ kí gbogbo èèyàn gbọ́. Má dáwò o. Tó o bá rí wò lórí Facebook, máa lọ sórí YouTube yẹn. Àwọn méjì bíi 3 ló wà ń bí báyìí. Mo fẹ́ kó pọ̀ màmá. Bóyá orí YouTube yẹn mo fẹ́ kúrò lórí Facebook torí wọn ò jẹ́ sinmi. Wàhálà wọn pọ̀ lórí pé èní fúláàgì, ọ̀la fúláàgì. Bóyá ká máa wá dúró sórí YouTube kẹ́ ẹ máa wò ń bẹ̀. Ó dàbí pé yẹn máa dáa jù, ṣùgbọ́n mo sọ pẹ̀lú agbára láti wákàtí lọ. Ìtọ́ni Ọlọ́run lèmi ń tẹ̀lé. Tó bá ní dúró sórí Facebook yìí, kò sí ti ẹnìkan ó lè gbé mi. Tó bá dẹ̀ jórí túbú àwọn máa ṣe pọ̀ bá ṣe ṣe yìí.
lórúkọ Jésù. Àtòrí àwọn kan máa sọ pé àwọn ò rí wò ìgbà wo lẹ ṣe ẹ̀yin ẹ máa lọ sórí YouTube torí notification yẹn ò kàn yín. Ìwọ tó o bá dẹ̀ rí notification on like ẹ kó wá like ẹ padà wàá bẹ̀rẹ̀ sí rí notification lórúkọ Jésù. Ayé rẹ máa yí padà bá aago 12 bá kù ìṣẹ́jú 10 nílẹ̀ ilẹ̀ yìí lórúkọ Jésù. Ayé rẹ kó ríre ọwọ́ bá kọwọ́ wọ́n ní tọwọ́ méjì bá pàdé aago 12 bá pàdé lókè ọwọ́ méjì á pàdé ọwọ́ wa ó kanra wa jẹ́ kọ́wọ́ wa ó kanra wa ayé wa nílò àtúnṣe jẹ́ kọ́wọ́ wa ó kanra wa. Gbogbo ẹrù ilé àwọn olóṣèlú òun náà máa fi tàtà fi ń lùgbàjò gbogbo ẹrù ilé wọn òun náà fi ń lùgbàjò torí pé wọn ò fẹ́ jẹ́ kéèyàn nípinnu ẹ̀ wọ́n mọ ibi tí ọ̀rọ̀ ń lọ irọ́ ni wọ́n pa o. A gbọ́dọ̀ ṣẹ́gun wọn a gbọ́dọ̀ gbá wọn wọlẹ̀ àgbáwọlẹ̀ báyìí ní ti ìlú bàtà lórúkọ Jésù. Gbogbo àgbámọ́lẹ̀ tá ń lù nínú ṣọ́ọ̀ṣì wọ́n yí pé wọ́n gbá wọn mọ́lẹ̀ tán fi ń gbóni irú ẹni bẹ́ẹ̀ kó gbódà kó fẹnu gbó bí ọ̀wọ̀. Ìjọ tí ìgbín bá fẹnu kan yọ ọjọ́ náà ló ń rọrùn ọjọ́ tí èkó ló bá tẹnu bọyọ ọjọ́ náà ní ṣègbè gbá ẹni tó morúkọ rẹ morúkọ ìyá rẹ ó mà ṣàmì ó dẹ̀ wà ń bẹ̀ bí ojú kan ó bá mi lọ́ọ̀fù ẹ̀ ẹnu mi ló ń wò ó jẹ́ ṣàmì tó nítumọ̀ gbọ́ dáadáa ẹ tó morúkọ bàbá tó morúkọ ìyá rẹ tó ń tẹ́ ọ lágara àṣeyọrí látẹ̀ni lọ kórí ìbínú Elédùmarè gbọ́ mo sọ sáyé rẹ ìwọ tó ń gbọ́ mi yẹn mo sọ sáyé rẹ ìwọ mọ̀mọ́ yẹn ayé rẹ o òun abákan náà mọ̀ jáde lọ kó lọ sí rere jáde lọ ọ̀nà rẹ là jáde lọ orí bùkún gbà ire tẹ̀ ọ́ lọ́wọ́ àánú tẹ̀ ọ́ lọ́wọ́ ìgbéga tẹ̀ ọ́ lọ́wọ́ oṣó ilé yìí ní òfòrò rẹsẹ̀ ìdà kó bá àjẹ́ ilé yìí ní òfòrò rẹsẹ̀ ìdà kó mú ogun ọ̀run dà tẹ́ pọ̀ nípa ogun ọ̀run dà tẹ́ pọ̀ lágbára ó yẹ jà fún gbogbo àwọn ọkùnrin ó yẹ jà fún wọn gbogbo àwọn obìnrin wọn ó yẹ jà fún wọn ilé ìjọsìn wọn ilé ìtajà wọn kò gbọdọ̀ di ahoro 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 ẹ̀rọ náà lọ mo ní ẹ̀rọ náà lọ gbogbo ibi tí omi bá forí lé ọ̀nà ní o ọ̀nà ní ẹ̀rọ náà lọ ẹ̀rọ náà lọ ẹ̀rọ náà lọ gbọ́ ohun àjẹpọ̀ ohun àjẹyọ̀ òun ni mo sọ yìí lórúkọ Jésù ó yá gbọ́ bí omi bá ń jáde lára mi pẹ̀lú ìlàgùn mo ní òtún mọ́ mu bọ̀ rere òtún mọ́ mu bọ̀ rere ó gbọ́dọ̀ rọ́nà lọ ó gbọ́dọ̀ ròyìn ayọ̀ ó gbọ́dọ̀ ké aleluya ayọ̀ rẹ gbọ́dọ̀ tọpẹ́ ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ dọpẹ́ bẹ́ẹ̀ lẹ́mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa mọ́mì bàbá ẹ bá mi pín ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ lo ásíìdì fún wa wọ́n fẹ́ máa da àwọn ásíìdì sẹ́wọ̀n olórí wa pé tá a bá da ásíìdì lu mẹ́ta nù wọn ọ̀nà sójà ni ss lásán ni gbọ́ o kan tó ṣe kan wọlé sùn ètò gbìyànjú rẹ̀ ó yá kókó sábẹ́ tírélà kókó dà mo pa láṣẹ ni n kò dá lábàá gbogbo àwọn ènìyàn tó ti kúrò láàrin ìlú èé o ogun ọ̀run dá wọn padà dá wọn padà dá wọn padà fún mi àwọn ògo àti àṣeyọrí wa ogun ọ̀run dá wọn padà ó yá dá wọn padà 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 ẹ̀mí mọ́ dá wọn padà dá wọn padà dá wọn padà dá wọn padà gbogbo ìmọ̀ òkùnkùn ìmọ̀ṣọ́ ìmọ̀ àjẹ́ ẹlẹ́bẹ̀lógún ó yá o kódòfo ẹni tó déwì ẹni tó dàgbọ̀n rí nítorí ẹ ó yá iná jó iná jó iná jó iná jó odidi ẹ̀mí tó gbé ẹ̀wọ̀ tó gbẹ̀yìn ó yá ogun ọ̀run iná jó iná jó iná jó iná jó iná jó olúwa iná jó iná jó iná jó iná rẹ̀ dà ó yá jó àjẹ́ lẹ́yìn oṣó lẹ́yìn tó kẹsẹ̀ rúgbìn tó lò ní lọ ogun ọ̀run ṣàpàbà ta ló fi ẹrẹ láì jẹ́ wòlíì ta ló fi ẹrẹ tó lòun wòlíì ta ló sọ̀rọ̀ òdì sáyé rẹ ẹ̀mí mímọ́ já wọn kulẹ̀ já wọn kulẹ̀ já wọn kulẹ̀ ogun ọ̀run jákulẹ̀ jákulẹ̀ lójútì 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 alágbára lójútì 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 ẹ̀mí mímọ́ lójútì lójútì iṣẹ́ òkú iṣẹ́ oṣù iṣẹ́ wájẹ ẹlẹ́gbà má a ogun ọ̀run jó wọn jó wọn jó wọn jó wọn jó wọn jó wọn alágbára jó wọn jó wọn jó wọn ẹni tó gbógun tẹ ogun ọ̀run ó yá jorun ẹni tó sọ pé níbo ló fẹ́ gbà ó yá báwọn wí ọlọ́run o báwọn wí gbogbo agbára tí wọ́n ń lò láyé o lọ́run o ogun ọ̀run dìde ràn wọ́n lọ́wọ́
nílẹ̀ Yorùbá ìmọ̀ wọn sọ́dọ̀fọ̀ 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 ìmọ̀ ọ̀tá lórí ilẹ̀ Yorùbá ó yá ẹ̀pàsán 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 ẹ̀mọ́fọ̀ 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 ìjákulẹ̀ jáwọn kulẹ̀ jáwọn kulẹ̀ alágbára jáwọn kulẹ̀ jáwọn kulẹ̀ jáwọn kulẹ̀ ooo ẹ̀mí mọ́ jáwọn kulẹ̀ alágbára tó níyìn lára láti lọ ogun ọ̀run jájà ogun ọ̀run já 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 fún wa já fún wa já fún wa já fún wa gbogbo sọ̀rọ̀sọ̀ gbogbo alágbára ilẹ̀ Yorùbá ó yá ogun ọ̀run já fún wa já fún wa mo gbàdúrà Olúwa gbogbo àwọn ọba ó yá o lọ tún wọn lọ́kàn yí wọn pa yí wọn padà yí wọn padà yí wọn padà Yorùbá sọ pé pẹ́pẹ́yẹ kiri owó ìbásọ láti èní lọ alágbára ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni ogun ọ̀run ó yá kọlù 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 wọn bó ṣe kọlù kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù àti Bálámù rẹ̀ ó yá ogun ọ̀run ó yá o jó wọn 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 yes Lord jó wọn jó wọn jó wọn ire o wọlé yín àánú wọlé ẹ wọlé wọn wọlé wọn ó ní ẹnikẹ́ni tó bá fi omijé fúrufú ó ní ọ̀nà ọdún kan fi fayọ̀ ká gbogbo mọ́jèlé kí mọ́jèlé táyé gbé kalẹ̀ gbogbo ohun tá a gbé kalẹ̀ nítorí ìpín ìní ó yẹ mọ́fò 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 ogun ọ̀run ẹ ti dé o mọ́fò báyìí gbọ́ ẹ̀yin gómìnà ó yẹ mọ́fò ẹ̀yin rep ó yẹ mọ́fò ẹ̀yin sẹ́nẹ̀tì ó yẹ mọ́fò ó yá o àwọn pásítà o bí àwọn ojú yọbọ Olúwa jẹ́ mọ́fò jẹ́ mọ́fò jẹ́ mọ́fò ojú ẹ̀mí wọn ó yá ó tán fi wọ̀ Olúwa o gbà lọ́wọ́ wọn àìmọ́ṣe kọ̀dù sí wọn wọn ò gbọ́dọ̀ mọ́ṣe ẹlẹ́dàá jà fún wa gbalẹ̀ fún wa gbà fún wa gbà fún wa mo ti sọ ètò ẹ̀fínà mi ogun ọ̀rọ̀ ó yá dìde 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 ẹ̀mí mímọ́ dìde o 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 Olúwa dìde nítorí ẹ̀jẹ̀ gbẹ̀san lára ọ̀tá ẹ̀san àwọn aláìṣẹ̀ tí wọ́n pa Olúwa gbẹ̀san rẹ̀ 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 lára ọkùnrin lára obìnrin lára ọmọdé ó yá ogun ọ̀run ó yá o gbẹ̀san wọn gbẹ̀san wọn gbẹ̀san wọn gbẹ̀san wọn gbẹ̀san wọn Olúwa san gbèsè alágbára ó yá o ó yá san 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 gbogbo gbèsè tí ayé nìkẹlẹ gbogbo ikú ó yá o torí pé o ti san gbèsè ikú mi ẹ̀mí mímọ́ ọwọ́ ayé ò gbọdọ̀ tẹ̀ mí ọwọ́ ọṣẹ́ ò gbọdọ̀ tẹ̀ mí ààbò ilẹ̀ Góṣẹ́nì ó yá fi sí mi lára fi sí mi lára fi sí mi lára fi sí mi lára ààbò ilẹ̀ Góṣẹ́nì gbogbo ibi tí mo wà dé jẹ́ kí rojú rere rẹ̀ gbogbo ibi tí obìnrin yẹn bá dé kó rojú rere rẹ̀ ibi tọkùnrin yẹn dé kó rojú rere rẹ̀ ó lójú rere ó yá kó fàmù ẹ̀ mà sẹ́ńtẹ̀bà yíyálẹ̀ makuti daliba kadai kutata sendekeba yelia kusandaba makusa daiwa maiseteli mudilia batalia wakasanta balia yeli kudaima masente belia wuli kitali musandalia makasente kudia dabai kudaleba yelisa santalia ba agbára 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 mo sọ pẹ̀lú agbára gbọ́ láti ní lọ bá aago 12 bá lu ọwọ́ àpàdé ọwọ́ rẹ kó pàdé olórí ẹni tó fẹ́ fa ilẹ̀ yìí jáde ọwọ́ rẹ kó pàdé rẹ ogun ọ̀run kó pàdé ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù. Mo ti sọ fún yín tẹ́ ẹ bá rí ẹni program mi kan wò ẹ máa lọ sórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí ẹ bá mi kọjá lórí YouTube ẹ lọ bá mi tẹ̀ka síbẹ̀ ẹ lọ bá mi tẹ̀ ẹ́ mo lead sasẹ́ndì bàkálíà ogun ọ̀run ti dìde láti ràn wá lọ́wọ́ ogun ọ̀run ti dé o láti dá wa sí ó dá mi sí mi ò ráyọ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó dá ọ sí ọlọ́run tó dá mi sí yóò dá ìran rẹ sí mo súre bá aago 12 yẹn ṣe lù ọwọ́ yẹn kó pàdé ẹ ọwọ́ olóore kó pàdé ẹ ọwọ́ aláàánú kó pàdé ẹ
ìwọ tó rí ọ̀rọ̀ ìṣí ẹ̀, ìwọ tó bá mi subscribe sórí stream yẹn, mo súre fún yín papọ̀ gẹ́gẹ́ bí mo ṣe súre fún gbogbo wọn tó ti subscribe bẹ́ẹ̀ létí òkun lédè lórúkọ Jésù. Etí rẹ ò ní gbọ́ ibi, kò ní gbọ́ ìbànújẹ́, ire létí rẹ á gbọ́, àánú létí rẹ máa gbọ́. Gbogbo ibi tó bá wù kó wọlé, kó rí kó bá ọ gbé, kó go kó wọlé rẹ, kó rí àánú gbà. Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Pé àwọn ará ilé rẹ̀, pé gbogbo wọn, pé àìsíìdì náà fẹ́ fi jà o. Gbogbo òkígbọ́ tẹ́ bá lè mọ̀, gbogbo nǹkan tẹ́ bá lè ṣe kí àìsíìdì ò ní wọlé bá yín, oníkẹ́ lọ lò, yóò dára fún yín, ẹ ra àánú gbà. Bó fẹ́ kí gbàdúrà fún ẹ, àbó lálàá kan tí kò yẹ ọ, pè mí láàárọ̀ kùtùkùtù. Nọ́mbà náà rèé lórí WhatsApp àbí kò pé wọlé 08257455803. Mo sọ pẹ̀lú agbára látẹ̀ni lọ, ìwọ àkọ́kọ́ tó kọ́kọ́ pè yẹn, orí rẹ ò ní gbàbọ̀dé, ó ra àánú gbà. Àánú àtòkè wá yóò ṣiṣẹ́ pẹ̀lú rẹ, ayé rẹ ò ní wà bákan náà. Bẹ́ẹ̀ lẹ̀mí máa ń wí, bẹ́ẹ̀ ló gbọ́ ọ̀run sọ. Jésù náà agbára wa. Nọ́mbà mi ò yàtọ̀ 08257455803 08257455803. Yóò dára fún ìsà. Ẹ̀mí mímọ́, ohun tí mo rí yẹn ò dáa lórúkọ Jésù. Ọwọ́kọ́wọ́, ọwọ́ iná lára rẹ̀ gbẹ́dànù obìnrin tí mò ń wò yẹn, ọwọ́kọ́wọ́ lára rẹ̀, ọwọ́ tó bá ọ rìnrìn àjò lẹ́ni, ọwọ́ náà kò gbẹ̀dà. Mo ní kó gbẹ̀dà, ó yẹ gbẹ̀dà, ó yẹ gbẹ̀dà. Adúpẹ́pẹ́ ti ṣe Ọlọ́run, ògo ni fún orúkọ yìí. Jésù náà agbára wa. Bàbá màmá, mo fẹ́ jẹ́ kí ẹ bá mi subscribe sórí Facebook yẹn, orí YouTube yẹn, wàhálà àánú gbà. Ẹ máa pẹ́ tá a bá pé 1000 a lè máa lò, ṣùgbọ́n lórúkọ Jésù àwọn tọ́lọ́run ń lò fún Ọlọ́run kúkú ń lò wọ́n. Mo fẹ́ jẹ́ ká jọ dá sí i. Wọ́n ní ká ro àpò iyọ̀, ká ro lọ sókun àpò iyọ̀, ṣúgà St. Lucie 10 pieces. Onínúdù ọlọ́rẹ̀ èèyàn kan péré lè rà fún wa, ẹ rà fún wa o. Ẹja lè gbé dání ní next week láti wọ́n ní tí wọ́n nígbà tí mọ́ra kòrò, wòlíì sọ pé mú àwọn kòtòkó wá, ó sì súre sí, ó lọ dà á mọ́ omi nínà, omi yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń di dúdú, kò dẹ̀ mú ìkorò wá. Ìkorò jáde, ìkorò jáde, adùn ayé kó wọnú ayé mi lọ. Mo ní ìkorò jáde, ìkorò jáde, adùn kó wọnú ayé mi lọ. Gbọ́ látẹ̀ni lọ, gbogbo ẹni tó rí mi wò tó sọ mí, adùn kó wọ ilé rẹ, ògo kó wọ ilé rẹ. Ayé ò ní pa ọ́ lẹ́kún, ò ní tọrọ jẹ, ò ní tọrọ mu, ò ní tọrọ náà, ò ní tọrọ wò. Wàhálà àánú gbà. Bẹ́ẹ̀ lolúwa wí o, bẹ́ẹ̀ ló gun ọ̀run sọ, kò yí padà. Jésù náà agbára wa. Nọ́mbà mi rè 08257455803. Yóò dára fún yín, ẹ ra àánú gbà, gbógun ọ̀run ti wí. Jésù náà agbára wa. Méje hallelujah 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 hallelujah. Mo yè mo yè mo yè mo yè mo yè mi ní kú fọ́tayọ̀. Jésù náà agbára wa. Mọ́mì bá mi ṣe ọ̀rọ̀ yẹn, mo ti ń lọlé náà nìyẹn. Ẹ bá mi subscribe sórí WhatsApp YouTube mi, a ó jọ rí àánú gbà. God bless you all. Ó dàárọ̀ o. Ó dàárọ̀ sáà o.